Assalamu alaikum warahmatullah. Adúpẹ́ fọ́lọ́run àsìkò ń gbẹ Ọlọ́run ní dọmọ ládà rẹ̀. Náà ìbámu sọ̀rọ̀ nípa kínní àmọ́ ẹ̀dá wà kíyèsí. Ẹ̀rí pé nìyí ọjà ti tán gbá. Ó ti ń pààrà tọ́pìkì láì mọye ìgbà kò rí nǹkan míì fi kún. Ó rí pé kúnná sáré nǹkan wí ẹ̀yìn ò bẹ́ẹ̀. Gbogbo tó fẹ́ mọ̀ sọ nǹkan tuntun. Ànábì sọ fún ọ sọ wà lára pé ẹ sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ wa iyyakum wa muhdathatil umur. Afẹ́sọ̀ tuntun lẹ́sìn fàyínà kulla muhdathatin bid'ah àdádálẹ̀ ní máa jẹ́ ẹwà rí bẹ́ẹ̀ ẹwọ̀n kan bí ta báyé dé láti 1400 kìnnìkan years tí Islam ti wà kẹ́nìkan wá ní dandan lásìkò yóò obìnrin tí ń sin kún so nígbàwẹ̀ ẹ máa gbọ́ wáyé nísìn nínú ahadith afá Abu Sa'id al-Khudri ó là níbi kọjá ń dọ́kan pọ́pàdé àwọn obìnrin ọ̀rọ̀ ń gùn láàrin kan wá ní pé ní alaysa idha hadat ó ní òun ọ̀rẹ́ nìkan kan láyé yìí làákàyè rò pé ẹ̀sìn rò pé àmọ́ ìmọ̀ ọkùnrin tó rí rẹ̀ pé tí làákàyè rẹ̀ pé ó sì hàn lè mọ̀. Ànábì wa ni pé àwọn obìnrin pé Ànábì tó fi rí bẹ́ẹ̀ oníṣègùn ti pé tẹ́lẹ̀ ọ̀gbìn bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ kò ní kírun kò sì ní gbàwẹ̀ kulna bala wọ́n ní bẹ́ẹ̀ ni Ànábì ẹ̀rí báwọn Ànábì ń bi wọn ní ibi tá a ti mọ̀ tẹ́lẹ̀ àwọn náà sì ń dáhùn àdúpẹ́ fọlọ́wọn òbí mùsùlùmí wọ́n gbádùn jẹlòmí tán pé láàfà lójú òní lọ sọ̀hábà tí ẹ̀ní wọn tani wọn gbádùn jùlọ èyí ń bá wọn jẹ yáwá Aisha radhiyallahu anha ó ní pé ní kana yakunu alayya sawmu min Ramadan nígbà mí nínú àwẹ̀ ní jẹ gbèsè àwẹ̀ kalẹ̀ fàrán asitẹ̀tì wà ní àkùdíyà àmọ́ mi nílé rí isan padà illa fi Sha'ban àfi Sha'ban ọdún mi kí ló fà tó jẹ gbèsè rẹ̀ nítorí pé sì nǹkan oṣù ẹ̀mẹ́yìn náà kó ń bẹ́ẹ̀ bákan náà ni pé Mu'adha ọwọ́ báyàwó Aisha radhiyallahu anha àjọ kan lọ́ba bí ń béèrè pé yóò tó rí báyìí Aisha ní aharuriyyatun anti sí àwọn ará àrọ̀rọ̀ ni wọ́n náà ní ìròrí kọ̀wárí ti dé ní onírara òun kàn béèrè Aisha tó bá rí bẹ́ẹ̀ o kunna nu'maru wọn máa ń pa wá láṣẹ láyé Ànábì kí ni wọn máa ṣe wá haidọ̀ máa ṣe wá wọn wá ní pé kí ni o bí qada'i sawmi wọn ní ká san gbèsè àwẹ̀ padà haidọ̀ máa dé bá wa lásìkò àwọn ní ká san gbèsè àwẹ̀ padà wala nu'maru bí qada'i salati wọn ní ká san gbèsè irun ẹwà rí báwọn nísìnyí ó di hadith mẹ́ta bí ẹ̀dá kó bẹ́ẹ̀ ní sókísókí àwọn àfẹ́sìn al-Imam Ibn Qudama rahimahullah ní al-Mughni wọ́n ní ajma'a ahlul ilmi àwọn onímọ̀ panupọ̀ àti pé tó bá sọ nǹkan mí nǹkan aláìmọ̀kan òkòónú kìí sí mùsùlùmí tó nímọ̀ ẹ̀kọ́ mú kékeré báwọn náà Imam Nawawi rahimahullah ó ní fa ajma'atil umma ní tí wọ́n pè ní al-Majmu' wọ́n ní fa ajma'atil umma al-umma nẹ́bí panupọ̀ ẹ̀tọ́ bá sọ mí gọ́ kìí sáàdì umar nẹ́bì gọ́rùn kìí tí tán afá ibn Abdul Barr rahimahullah wọ́n ní wa ma ajma'a al-muslimuna alayhi fa huwa al-haqq in táwọn mùsùlùmí panupọ̀ lé lórí òun mọ̀ lóòótọ́ wal khabaru al-qati'u lil-'udhri òun náà dẹ̀ ní ẹ̀rí òun náà ní ọ̀rọ̀ tó ṣe kí ni tó jẹ́ abẹ́gẹ́ fún gbogbo excuse tí yẹn fẹ́ ní pípọ̀ lẹ́skúsì mọ́ mùsùlùmí ti panupọ̀ وقال تعالى أن يلون تبع سويبني ويتبع غير سبيل المؤمنين تيرو لبين تليلنا مية تسلانا مؤمنين نوليه ما تولى إن تدا يكون إبي أبيتنسي كوزما بعد تدا يكون نوليه لون لا دا ونسله جهنم وساءت مصيره أفيد جهنم ibu seri para si ti o da nu ni Ọlọ́run mo se ti ebe ko lojo le tuwa ko lojo le padà into janfani fún nu ni bákan náà fa Ibn Hazm rahimahullah Ibn Hazm Zahiri numaratib al-ijma àwọn náà ní àwọn àfọwò ní mímọ̀ panupọ̀ Ibn al-Munzir nínú ijma ó tí wọn náà àwọn náà kíni o àwọn náà sọ pé alima nabi panupọ̀ afa Ibn Qattan rahimahullah nínú al-Iqna' àwọn sọ̀rọ̀ kun tó lè sin be wọ́n ní bila khilafin bayna ahli al-islam intan sọ ipe ní obìn tin sin kun oṣù kò ní gbààwẹ̀ yìí kò sí yapa ẹnu kankan lọ́dọ̀ ẹni kankan nú àwọn tá ń pè ní mùsùlùmí illa qawman min al-azariqa àfàwọn ọjọ́ kan nínú àwọn azariqa ìran khawarij náà ni ó rí pé ní ìyàwó Aisha mọ̀ wọn ó ní sí ara hara ọ̀rọ̀ ní ẹni tí yẹn bá tẹ̀tẹ̀ láwọn ọ̀rọ̀ dùn mí sẹ́yìn fọ́gbẹ́ ní yìí mo ti sọ́rọ̀ nǹkan báyìí pé ní ẹ̀ àwọn khawarij náà ní ìrònú burúkú báyìí àfáwọn ni pé wa haqquhum in tó yẹru wọn ni pé alla yu'addu fi ahad al-islam ipe a kìí ká àwọn kúnnú mùsùlùmí ẹn tó bá jáde wá nígbà náà pé obìnrin tí ń sin nǹkan oṣù ọmọ àgbàwẹ̀ ó ní wà á kùn irú wọn nínú àwọn àzárìkọ ni wọ́n wà àìsí ìka àwọn kún mùsùlùmí lakin ikhtalafu fil mustahadati atasum amla ìyapẹ́ ẹnu tá a bá ní pé ní obìnrin tí ẹ̀dá ń dà láàmú
èyí wọ́n ṣe nǹkan oṣù mọ́ wọ́n sì yà pẹ̀lú pé ní ṣé ó gbàwẹ̀ àbí kò ní gbàwẹ̀ tọ́ ọ̀gbẹ́ni tí ń sọ̀rọ̀ yìí ẹ̀tọ́ àwọ̀ ní pé láàfá àwọn àlùmọ̀ níbi àwọn àfáànù wọn panupọ̀ lórí nǹkan bákan náà ni pé ní kìí ṣe mùsùlùmí mọ́ torí pé ní ìlànà mùsùlùmí ìtànà ni pé obìnrin tí ń ṣe nǹkan oṣù ó gbàwẹ̀ ní pé mùsùlùmí pẹ̀lú bẹ́ẹ̀ náà nínú àwọn àzárí kọ̀ lọ́wọ́ wà á dúhùn wà á kùrùn ìwọ̀ ọdún wọn aláyọ̀ àbíun ẹ̀rì islam àfi tó bá túbá kọ́lọ́jọ́ lè túbá torí pé ní in ti ń sọ yìí kò sákòsẹ̀ bá fún láyé sàhábà láyé àwọn tábìí gbogbo generation ìmọ̀ pátápátá bọ́rọ̀ àwọn àfáwọn ẹ̀sìn àwọn àfẹ́sìn láńkà yìí ọ̀rọ̀ sàhábà nẹ́bí ọ̀rọ̀ nẹ́bí láńkà yìí kí ló tó kù kí ló fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run kó ṣàánú wọn bí àyìmọ̀ kan Ọlọ́run kó ṣàánú wọn bí àìkẹ́kọ̀ọ́ yanjú Ọlọ́run kó ṣàánú wọn bí ìgbéraga Ọlọ́run kó ṣàánú wọn bí ìjọra ẹni lójú gbogbo nǹkan yìí tó bá ti sára tó sára ẹnìkan irú nǹkan báyìí náà mọ wákàkiri Ọlọ́run kó ṣàánú wa. Assalamu alaikum warahmatullahi